Ẹ káàbọ̀ sórí Dúdúflix TV, èmi náà ni Àdùkẹ́. Ẹ kú ọjọ́ mẹ́ta, ilé tí ẹ kúrò lọ́jọ́ mẹ́ta náà, ọjọ́ gbọgbọrọ ni. Ṣàlàáfíà ni gbogbo wa wà. Àdẹ̀kù rògbòdìyàn ti kòkòrò tá a fojú rí yìí tó gbajúgbajà káàkiri. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. But kí n tiẹ̀ tó tẹ̀síwájú, ṣé ẹ ti subscribe? Ẹ subscribe sórí Dúdúflix TV. Ẹ share, ẹ fi comment sílẹ̀. Lórí korokoro tó gbajúgbajà iná ni mo mú wá fún wa lénìí. Àdẹ̀kù sùúrù, àkú sùúrù náà ni àkú sùúrù. Ọlọ́run kó ṣe dáadáa fún gbogbo wa. Torí gbogbo kòkòrò yìí sì kìí ṣe nǹkan tí ta expect, kìí ṣe nǹkan tí bóyá a ti prepare fún tẹ́lẹ̀, bóyá wọ́n máa ti fún wa ní warning o pé okay o báyìí nígbà báyìí nǹkan báyìí máa ṣẹlẹ̀ o. Kálukú á ti gbáradì, kálukú á ti mọ̀ pé okay ó ń bọ̀ but kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ yẹn. Ó kàn dé ni, ó dẹ̀ di nǹkan tó ń spread káàkiri àgbáyé tó jẹ́ pé kò tiẹ̀ yọ anybody sílẹ̀. Everybody, gbogbo wa náà lájọ wà lẹ́nu ẹ̀. So nǹkan tèmi kàn ní láti sọ sí ni wípé gbogbo nǹkan tí wọ́n ti sọ pé ká máa ṣe, ẹ jẹ́ ká endeavour láti máa ṣe. Wọ́n ní ká máa fọ ọwọ́ wa. Kòkòrò yìí kò ní ẹsẹ̀, kìí ṣe nǹkan tó lè rìn. So ibi tí ó bá bà lé náà ni. So ọwọ́ wa náà ni ó jẹ́ nǹkan tí a mú lọ sí ẹnu, a mú lọ sí imú, a mú lọ sójú. Wọ́n ní ká máa fọ ọwọ́ wa, ká máa sanitize ọwọ́ wa lóòrèkóòrè. Nígbàkúgbà ká ṣá máa sanitize, ká dẹ̀ máa fọ ọwọ́. Ẹ jẹ́ ká endeavour láti máa fọ ọwọ́. Kìí ṣe nǹkan tí èèyàn fi ń ṣeré, kìí ṣe nǹkan yẹ̀yẹ́, kìí dẹ̀ ṣe nǹkan tí èèyàn lè fọwọ́ yẹpẹrẹ mú. Kòkòrò yìí ó ti pa a lot of people. Tá bá fẹ́ máa fúnra wa ní numbers, everybody náà ló mọ tó ṣe ń lọ. Kò yọ anybody sílẹ̀, kò yọ àgbàlagbà, kò yọ ọmọdé sílẹ̀. Gbogbo pé ọmọ kékeré wà immune sí corona ni àbí gbogbo kọ́tà ń gbọ́ yẹn, mi ò rò bóyá bẹ́ẹ̀ ni o. So ẹ jẹ́ ká endeavour ká fọwọ́ wa lóòrèkóòrè, ká sanitize ọwọ́ wa. Ìmọ́tótó jẹ́ nǹkan tó jẹ́ pé ó yẹ kó ti wà nínú ẹ̀jẹ̀ wa. Kó bá tiẹ̀ jẹ́ pé kòkòrò ló máa jẹ́ kí a ṣẹ̀ṣẹ̀ á mọ̀ pé ó yẹ ká máa fọwọ́ wa lóòrèkóòrè. Normally náà ó yẹ ká ní ìmọ́tótó. Ìmọ́tótó ó yẹ kó jẹ́ nǹkan tó jẹ́ kó wà nínú wa, kó jẹ́ nǹkan kó yẹ kó ti di bárakú fún wa. Kò yẹ kó wá jẹ́ pé kòkòrò kan ló máa jí wa pé okay ó yẹ ká máa fọwọ́ wa. Tẹ́lẹ̀ náà ó yẹ ká mọ̀ pé ó yẹ kí gbogbo ká máa ní ìmọ́tótó ara, ìmọ́tótó everything. Bóyá eléyìí á tún wá jẹ́ kí ìyẹn náà tún wá di part of our system. Ẹ jẹ́ ká máa fọwọ́ wa lóòrèkóòrè, ẹ jẹ́ ká sanitize, ká ṣe gbogbo nǹkan wọ́n ní ká má jáde, pé tá bá jáde a máa wà exposed. Nǹkan tó for now wọ́n tí rí ẹ̀rọ ẹ̀. So nǹkan kan tó yẹ ká máa ṣe náà ni wípé ká jókòó nílé wa. Wọ́n ní pé ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ. Ẹ jẹ́ ká endeavour ká adhere sí gbogbo nǹkan tí wọ́n ti ní pé ká máa ṣe. Self isolation. Tá bá ti rí pé ó láwọn symptoms tí àwọn tí kòkòrò burúkú yìí tó máa ń fún wa, tó yẹ pé a máa fi lè mọ̀ pé okay o, ó yẹ ká ní fura, tó máa jẹ́ ká ní fura pé okay bóyá mo ti fẹ́ máa ní ni àbí mo ti ní ni o. Wọ́n ní tá bá ní sore throat, tá bá dẹ̀ ń wúkọ́, dry cough, tá bá ń wúkọ́ kìí ṣe wọ́n ní dry cough. Tá bá ní fever, tọ̀wọ̀ tó rí bá ń fọ́ wa, ó láwọn symptoms tó máa kọ́kọ́ fún wa kó tó di pé ó wá bẹ̀rẹ̀ sí ní wọnú ẹ̀jẹ̀ wa lọ. So tí kálukú bá ti rí pé a ti ní 1 or 2 symptoms yìí ló yẹ ká ti ní ìfura, ká ti lọ fura wa ó ti ní àwọn centers yẹn tó yẹ pé a bá lọ síbẹ̀ wọ́n máa test wa. Wọ́n máa mọ̀ bóyá a ti ní ni o, bóyá a ní ni o. Meanwhile, ó ní àwọn nǹkan kan tó yẹ ká ṣe lásìkò yìí, especially àwọn gbogbo kíní tí mo fẹ́ sọ yìí sí, nǹkan tó yẹ kó wà nínú ẹ̀jẹ̀ wa náà ni kó yẹ ká máa ṣe lóòrèkóòrè náà ni. But especially ní irú àsìkò yìí, wọ́n ní àwọn lime and lemon tó jẹ́ pé wọ́n wà acidic yìí, ó yẹ ká máa ní àwọn tó jẹ́ pé wọ́n máa boost immune system wa. Ó yẹ kó máa wà lára àwọn nǹkan tá máa múlò lásìkò yìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ti wo previous videos mi, mo sọ̀rọ̀ lórí one of beauty benefits of lemon, I think, and ginger. I think lemon, yes. Mo sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí. So there are so many benefits of lemon, of lime. All these things, they are not just there for just being there. These are things that we have access to. Àwọn nǹkan tó jẹ́ pé kò ní ná wa ní fortune, kò ní ná wa ní a lot of money láti get ni.
lemon ginger honey èmi gẹ́gẹ́ bí ẹnìkan gẹ́gẹ́ bí even before kí kòkòrò tó di pé ó bẹ́ tó di ó wá di nǹkan tó ṣe káàkiri báyìí lemon ginger and honey ó dáa gan ni ó dáa fún digestion torí fún irú àwọn tó bá jẹ́ rúre mi báyìí tẹ́ pé mi ò kí ń tètè lọ sí ilé ìgbọ̀nsẹ̀ mi kí n tètè lọ toilet mi kí n tètè rí ìgbẹ́ yà báyẹn so ó máa take a lot of time ikùn mi kákan kún tẹ́lẹ̀ máa wà bloated so lemon ginger and honey yìí mo máa ń mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó yẹ pé mo máa ń mú tó wọ́n jẹ́ pé ó máa ń help mi láti fún digestion máa jẹ́ kí n rí ìgbẹ́ yà ó máa jẹ́ kó easy fún mi so lemon yìí taba blend lemon taba peel ginger ta grate or ká blend ẹ̀ ká lè squeeze juice lemon or lime tó wà acidic ju lemon lọ taba squeeze juice lime or lemon either of the two then ginger is also very good lemon lime àwọn nǹkan tó wà acidic báyìí wọ́n ní a lot of benefits it helps for digestion for a lot of things to boost immune system too taba omi gbóná tèmi ṣe máa ń ṣe tọ̀dọ̀ mi o even before kí kòkòrò yìí tó bẹ́ sílẹ̀ ni ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tí mo máa ń mu once in a while bẹ́ẹ̀ bóyá ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ni ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ni taba ti omi gbóná taba ti gbómi gbóná kaná tèmi ṣe máa ń ṣe tèmi nìyẹn so there are different ways tẹ́ fi lè ṣe tọ̀dọ̀ yín but me in person taba ti gbómi gbóná sí kettle báyẹn tí mo dán gbóná sínú cup màá ti grate ginger fresh ginger kì í ṣe dry ginger ṣùgbọ́n àwọn powdered ginger kan wà tó ń tàn sí I'm talking about fresh ginger tí màá ti grate tí mo dẹ̀ fi grated ginger mi sí màá fi lime or lemon either lime or lemon but lime wà more acidic ju lemon lọ so a lè lo lemon a lè lo lime either of the two màá squeeze juice lime or lemon sínú omi gbóná tí mo ti dà sínú cup yẹn then kó lè lọ lẹ́nu kó lè lọ dáadáa lẹ́nu mo máa ń fi honey sí nǹkan mẹ́ta yẹn lèmi máa ń lò dáadáa wọ́n ní garlic náà dáa gan fún irú nǹkan báyẹn so a lè fi garlic sí a dẹ̀ máa mú for me you can take it once a day you can take it very early or anytime in the morning before food kó tó di pé a jẹun oúnjẹ àárọ̀ wa tá bá mu irú àwọn nǹkan báyẹn vitamin C náà ẹ jẹ́ kó pọ̀ nínú nǹkan kó wà nínú nǹkan tá máa vitamin C gbogbo kíní náà ló ní vitamin C so vitamin C náà wà lára nǹkan tí ó máa fi boost immune system wọ́n fẹ́ pé tí kòkòrò kọ́kọ́ bá ń bọ̀ láti ibi kankan gan nǹkan tó máa ti kọ́kọ́ bá lára gan àwọn yẹn máa ti kọ́kọ́ fight ẹ̀ nà kó tó di pé ó wá fẹ́ máa kò ní ríbi dúró sí tí gbogbo àwọn nǹkan báyẹn bá ti wà ní system wa body system wa irú àwọn kòkòrò báyẹn kò ní ríbi dúró sí lára so àǹfààní gbogbo nǹkan tí wọ́n ní ká máa ṣe náà nìyẹn fún àǹfààní ẹ̀ náà nìyẹn so that kò kàn ní wá á dẹ̀ wá fi wá bẹ́ẹ̀ ṣá so gbogbo ká endeavour láti ṣe gbogbo àwọn kíní yìí fún àǹfààní ti gbogbo wa ni èmi dẹ̀ mọ̀ pé irú àwọn nǹkan báyìí tó bá ti ń ṣẹlẹ̀ wọ́n ní signs that all these things are signs that the world is coming to an end. àwọn kòkòrò tó bẹ́ sílẹ̀ yìí ó ti ṣí etí mi sí a lot of things ọlọ́run fi hàn wá pé òun nìkan ní olùwòsàn gbogbo tá a gbẹ́kẹ̀lé pé health system wa pé tí ò tiẹ̀ ná Nàìjíríà tó jẹ́ pé ok tẹ́nìkan máa sì kọ́ bá ní kọ́ fly out lọ sí China kan gbé fly out lọ sí India fún cure ọlọ́run fi àjùlọ ẹ̀hàn wá wípé àti gbogbo ibi tá a gbọ́kànlé tá a ti gbogbo àwọn nǹkan tá a ti sọ pé tá a ti rò bóyá àwọn ìlú yìí ni wọ́n máa ń ní gbogbo àwọn ẹ̀rọ fún gbogbo àwọn nǹkan báyìí àwọn ohun tí ì rí so ọlọ́run fẹ́ fi àjùlọ hàn wá òun fẹ́ fi hàn wá pé òun nìkan ní olùwòsàn ló ń wòyàn sàn òun tó dá wa tó dá rùn tó dá ohun tó ti dá everybody tó dá gbogbo nǹkan tó wà nínú ayé òun nìkan náà ni ẹ̀rọ wà lọ́rọ̀ ẹ̀ so a máa kún fàdúrà náà nítorí ọjọ́ kan náà ni kòkòrò yìí bẹ́ sílẹ̀ a dẹ̀ lérò pé lágbára Ọlọ́run very soon wọ́n sì máa rí ẹ̀rọ fún kòkòrò yìí so ó ti ṣí wa ó yẹ kó ṣí wa létí ni fáwọn tó bá ní àròjinlẹ̀ ó jẹ́ nǹkan tó yẹ kó ṣí wa létí pé Ọlọ́run nìkan náà ni God is the greatest pé mo jẹ́ ọba mo jẹ́ wòlíì mo jẹ́ àfáà èmi ni mo wà ń bẹ̀ àbẹ́mi ni mo jẹ́ olórí Ọlọ́run nìkan náà ló lórí Ọlọ́run tó ti wọ́n máa ní pé àwọn olóyìnbó máa ń sọ báyìí pé man proposes God disposes ìyẹn túmọ̀ sí wípé àwa fún ara wa máa ti ní plans àmà ti ní a lot of things tá a fẹ́ ṣe but Ọlọ́run náà ní nǹkan tó fẹ́ ṣe but títí Ọlọ́run yẹn ló máa borí we plan and God plans but he is the best of planners so Ọlọ́run náà ní gbogbo nǹkan tó bá ti gbogbo affairs wa everything is in his hands okay he's got the whole wild world in his hands Ọlọ́run náà ni he's the ultimate he's the supreme he's the almighty he's everything for me èmi gẹ́gẹ́ bí ẹnìkan òun nìkan ló lè wo ní sàn òun ló lè gbà mí là òun ni ó mọ̀ tán
bóyá ẹ understand nǹkan tó ń tí bó ṣe rí fẹ́ tèmi ṣe reason tí mo ṣe rí o òun ló mọ̀ tó òun nìkan ló mọ̀ gbogbo ìmọ̀ science gbogbo ìmọ̀ technology kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ níwájú Ọlọ́run òun nìkan ló mọ̀ is the supreme is the ultimate is the almighty òun náà ni ká yà fi gbogbo affairs wa sọ́wọ́ Ọlọ́run ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run because tá bá ní mo ní ẹnìkan níbì kan tí mo lè gbójúlé àbí mo ní kankan níbì kan tí bá ti sí pẹ́rẹ́ tí bá ti pẹ́ ní báyìí á ti ṣe fún mi Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ Ọlọ́run ló ti sọ pé kó rí bẹ́ẹ̀ tí ò bá ní tó Ọlọ́run náà ló ní pé kó rí bẹ́ẹ̀ so Ọlọ́run yìí náà la máa bẹ̀ kí kòkòrò yìí kó kásẹ̀ nílẹ̀ very soon kí gbogbo nǹkan dẹ̀ padà sí normal because a lot of people tí bá tiẹ̀ sọ pé bóyá ó affect kò sẹ́ni tí ò affect nǹkan tó jẹ́ pé ó affect everybody every person àtọmọdé àtàgbàlagbà ó affect everybody so kò ṣe pé ó ṣe àwọn ìlú kan o kò affect àwọn ìlú kan every damn person everybody is involved gbogbo wa náà la wà involved we are in it together so wọ́n máa gbà wá níyànjú pé kò sí nǹkan tí ó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà kò dẹ̀ sí nǹkan tó Ọlọ́run lọ́wọ́ sí so mo mọ̀ pé Ọlọ́run lọ́wọ́ sí Ọlọ́run náà ló ní pé kí kòkòrò Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ so ọwọ́ Ọlọ́run ni gbogbo ẹ̀ wà ká kún fàdúrà eléyìí tó máa jẹ́ ká súnmọ́ Ọlọ́run dáadáa àwọn tá a máa ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ mo ní wòlíì kan níbì kan mo láàfáà kan níbì kan wọn ò rí ẹ̀rọ so Ọlọ́run nìkan náà ni o Ọlọ́run nìkan ló lè ṣe Ọlọ́run nìkan ni ó lè ṣe nǹkan tá à ń fẹ́ fún wa so ká kún fàdúrà ká má dẹ̀ jáyà bóyá a lot of tó ń sọ pé bóyá ayé ti fẹ́ parẹ́ yes ara àwọn signs pé ayé ti fẹ́ parẹ́ ni gbogbo àwọn orúkọ báyìí jẹ́ but then ká má jáyà ká fọkàn balẹ̀ ká kún fàdúrà ká dẹ̀ ṣe gbogbo nǹkan tí wọ́n ti ní ká ṣe pé ká máa sanitize ọwọ́ wa ká máa fọwọ́ wa ká jókòó wa jẹ́ sílé ká má jáde tí nǹkan tá máa jẹ Ọlọ́run máa pèsè nǹkan tá máa jẹ ká má fẹ̀mí wa ta kite torí ẹ̀mí yìí ẹ̀mí kan ni o ayé kan ló wà o kì í ṣe pé a máa lọ gba pààrọ̀ ayé ní bóyá tẹ́lẹ̀ bá ti lé ilé ìtàn màá tún lọ charge yẹ àbí màá tún lọ bẹ̀rẹ̀ from tẹ́lẹ̀ bá ti tán ó ti lọ ní ayé kan ni o so ká endeavour pé gbogbo nǹkan tán ti ní pé ká máa ṣe ká jọ ká máa ṣe mo mọ̀ pé Ọlọ́run á mú wa borí kòkòrò burúkú yìí o Ọlọ́run ju gbogbo nǹkan tí àti kòkòrò Ọlọ́run ju gbogbo ẹ̀ lọ so nǹkan tí mo mú wá fún wa ní mo dẹ̀ lérò pé enjoy fídíò yìí ẹ má bínú pé kì í ṣe proper video setting nǹkan tí ó dé lóní ká wá wo òun so a kàn ní pé ká sọ one or two things nípa kòkòrò burúkú yìí ni mo mọ̀ pé àwọn tèmi mo mọ̀ pé ẹ̀yin tèmi máa ti miss mi mo fi wá lọ́kàn balẹ̀ pé ẹ máa rí mi dáadáa sí you be seeing more of me these days so ẹ kú àtàárọ̀ pé enjoy video mi ẹ like ẹ comment subscribe most importantly ẹ subscribe sórí Dudu Flix fún àwọn exciting videos tí màmá mú wá fún wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí so ẹ share gospel ẹ fi comment sílẹ̀ Adùkẹ́ lórúkọ tèmi mo gbàgbé kí n sọ fún wa wípé tọ́níkà bá ti fẹ́ wúkọ́ ká má fọwọ́ wa sí ẹnu ká ṣe báyìí ká dab tá bá ti fẹ́ wúkọ́ báyìí ká dab so ibi dábì nìyẹn lèmi ti máa sọ pé ó dàbọ̀ ó dọjọ́ mi ọjọ́ gbé so Ọlọ́run aṣọ́ wa ó dàbọ̀ o.